Kaftan tẹlifíṣàn Yorùbá kárí ayé sani wọ́n ń rí wa iṣẹ́ ń báyé láyàn láàyò àṣà Yorùbá kò gbọ́dọ̀ parẹ́. Kaftan tẹlifíṣàn Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà ẹ gbọ́dọ̀ yí kúrò ńbẹ̀ o ẹ máa wò ó. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. Tó ẹ̀yin èèyàn wa a kí yín pé ẹ káàbọ̀ padà láti òdì kejì lọ́hùn-ún pápápá la ṣètò ti abala ìkejì lórí ètò Ara Yin Ni Wa. Àlejò wa tòní wọ́n ti wà níkàlẹ̀ pẹ̀lú wa nínú yàrá agbára níbí a máa tàkò tó béèrè sí wọn bá ti máa ń ṣe gbogbo ọjọ́ mẹ́jọ mo mọ̀ pé gbogbo yín ẹ máa wò pé àlejò wo la tún gbé wá lónìí tọ̀ ẹ̀yin náà mọ̀ pé bá a ti ń tọ̀ bá a ti ń ta káàkiri àwọn ènìyàn tí yẹ pé wọ́n jẹ́ akọni láàrin ìlú tọmọjúlẹ̀jà ti ń ṣẹlẹ̀ káàkiri àdúgbò agbègbè àti ìlú kọ̀ọ̀kan àwọn la máa mú wá sórí ètò ní gbogbo ọjọ́ mẹ́jọ tòní lágbára Ọlọ́run ẹ kẹ́kọ̀ọ́ ẹ kọ́gbọ́n bá ti máa ń wí ní gbogbo ìgbà a tún ti gbé àlejò ńlá wa sórí ètò Ara Yin Ni Wa. Kaftan TV tí ń ṣàfojúsùn ayé tó rẹwà níbẹ̀ la ṣì gún wá sí àti yẹsẹ̀ nípasẹ̀ orí ọ̀fẹ́ Ọlọ́run afẹ́kẹ́ ṣe kí ni kẹ́ bá wa fi etí gbéyàwó ọ̀rọ̀ kẹ́ sì máa fi ojú ayọ̀ kẹ́ máa fi wòran. Tó bàbá wa a kí yín pé ẹ káàbọ̀ sórí ètò Ara Yin Ni Wa. Àwọn aráalé wọ́n fẹ́ mọ orúkọ yín wọ́n sì fẹ́ mọ ààyè àbí ipò tí ẹ dìmú ní àárín àwùjọ àti pápá iṣẹ́ òòjọ́ yín. Àwọn aráalé wọ́n fẹ́ gbọ́. Ẹ ṣeun a kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn mi kí Ọlọ́run kó dúró ti gbogbo wa. Àmín. Orúkọ tèmi ò ní Alhaji Oluwole Bashiru tí gbogbo èèyàn mọ̀ sí Bantoli. Akọ̀wé oníṣirò owó ni mí, an accountant by profession. Mo dẹ̀ jẹ́ deputy director ní Ondo State Service local government. Mo wá ní àǹfààní láti ṣe aṣojú ìjọba ìwọ̀ Ondo táǹpẹ̀ ní ìbílẹ̀ ìwọ̀ Ondo táǹpẹ̀ ní Ondo West local government gẹ́gẹ́ bí akọ̀wé àgbà fún ọdún méjì àbọ̀. So mo dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún àǹfààní tí Ọlọ́run tó fún mi. Tó bàbá wa Alhaji Bashiru Oluwole akínyín ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan ẹ ṣeun pé a pè yín ẹ sì wá jẹ́ wa. Tó pápápá láṣẹ ó gẹ́gẹ́ bí mo ti wí fún yín lẹ́ẹ̀kan ni àkókò wa ò pọ̀ rárá. Tó ẹ ń ṣiṣẹ́ nípasẹ̀ orí ọ̀fẹ́ Ọlọ́run ní ẹ̀ka ìjọba ìbílẹ̀ gẹ́gẹ́ bí gbogbo ènìyàn ti mọ̀ òun ló súnmọ́ àwa ènìyàn jù tá a bá ń sọ bí tó yẹ pé nípa ti ẹ̀ka ìjọba nípele ìjọba ìbílẹ̀ ìjọba ìpínlẹ̀ àti ìjọba àpapọ̀. Ìjọba ìbílẹ̀ ló súnmọ́ gbogbo ènìyàn jù tó súnmọ́ àwọn ènìyàn jù tó sì yẹ kó jẹ́ pé àwọn ni elétí gbóhùngbáròyé fún àwa ènìyàn kó tó di pé ènìyàn dọ́dọ̀ ìjọba àpapọ̀ tàbí ìpínlẹ̀ bí nǹkan kíkan tó wù kó lè máa ṣẹlẹ̀ ìjọba ìbílẹ̀ àkọ́kọ́ máa sá lọ. Tó mo fẹ́ bi yín ní ìbéèrè káfíyẹn ṣíde ètò lónìí ǹjẹ́ gẹ́gẹ́ bí ìwòye yín àti gẹ́gẹ́ bí òṣìṣẹ́ àti ìrírí yín bàbá wa Alhaji ǹjẹ́ a lè sọ pé ìjọba ìbílẹ̀ tá a ní lórílẹ̀‐èdè Nàìjíríà lónìí àti ti wọ́ọ̀rùn àti ti gbogbo ẹ̀ ǹjẹ́ a lè sọ pé wọ́n mójútó iṣẹ́ àti ètò tó yẹ kí wọ́n ṣe fún aráàlú bó ti tọ́ bó ti yẹ? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìjọba ìbílẹ̀ bẹ́ẹ̀ni wọ́n ń gbìyànjú wọ́n dẹ̀ ń ṣe ribiribi wọ́n ṣe dáadáa wọ́n ṣojúṣe wọn ní ìjọba káàkiri ní pàtàkì ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Ondo níbi tí mo wà níbi tí agbára wa tó dé sọ pé kékeré là wa àwọn àgbà náà ń pè ní federal ìjọba àpapọ̀ àwọn tó tún jẹ́ tó tún tẹ̀lé wọn ní ti ìpínlẹ̀ àwa ní ti ìbílẹ̀ so àwa ní ajẹ́ ọmọ so ní ìwọ̀n tí agbára wa tó gbé à ń gbìyànjú. Yorùbá ti ẹ̀bọ̀ wọ́n ní ìwọ̀n eku níwọ̀n ìtẹ́ ìwọ̀n níbi tí ọwọ́ eku tí tó dé tó mọ ẹ̀fín ń bọ́jú
ẹ lè sọ pé ẹ kójú òṣùwọ̀n pé ẹ ń ṣe bó ti tọ́ bó ti yẹ tó ẹ kú ọgbọ́n ẹ kú làákàyè Alhaji Bashiru Oluwole tó ẹ jẹ́ ká tẹ̀sọ̀wọ́ wájú ìjọba ìbílẹ̀ ní tí à ń gbọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà ni pé ní tí ń wọlé láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ wá sí ìpínlẹ̀ wá sí ìjọba ìbílẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà gẹ́gẹ́ bí ẹ ti wí pé ẹ ń ṣiṣẹ́ ribiribi takuntakun àti pé ẹ ti là ẹni níwọ̀nba àmọ̀ pé lóòótọ́ pé ihun tó ń wọlé bí gẹ́gẹ́ bí owó àti ètò àti ṣe fún àwọn aráàlú pé ibi tó bá mọ náà ibẹ̀ lẹ́sẹ̀ mọ́ ṣùgbọ́n ihun tí mo fẹ́ tẹ̀síwájú nínú ìbéèrè ni pé gẹ́gẹ́ bí táwọn èèyàn ń sọ tá à ń gbọ́ pé lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn ihun tó yẹ kí ìjọba ìbílẹ̀ kan mójútó gẹ́gẹ́ bí àpẹẹrẹ bóyá bí ọjà ẹ máa bá mi dé o bóyá bí ètò ìlera gẹ́gẹ́ bí àwọn ọ̀nà ìgbèríko pẹ́pẹ̀pẹ́ a máa ń gbọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà pé ìjọba ìbílẹ̀ pé wọn ò ṣe ètò àti ẹ̀tọ́ tó yẹ kí wọ́n ṣe tó bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ àwọn ọ̀nà ìgbèríko níbi tó yẹ pé wọ́n ti ń kó oúnjẹ wọlé wá sí àwọn ìjọba ìbílẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà pé àwọn ìjọba ìbílẹ̀ kan wọn kì í ṣe tó kílẹ̀ yín rò pé ó fà á ṣé ihun tí wọ́n tó ń wọlé láti ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ ni ò tó ni àbí ihun tí ń wọlé lábẹ́ nú tí ìjọba ìbílẹ̀ ń gbà gẹ́gẹ́ bí àwọn owó orí owó ṣọ́ọ̀bù owó ọjà ṣé wọ́n ń darí ẹ̀gbà bòmí lọ ni àbí bò ló ṣe jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n fi mójútó àwọn iṣẹ́ wọ̀nyí Alhaji. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lóòótọ́ ètò ní Ondo State lóńdó tá a wà yìí. bẹ́ẹ̀ ni bàbá. mo fi àsìkò dúpẹ́ ní ọwọ́ bàbá wa gómìnà wa arákùnrin Olúwarotìmí Akérédolú kí Ọlọ́run kó bá jogún àlàáfíà fún un kalẹ̀ ó gbìyànjú nítorí pé kíni láyé Àgàgù òun láti rí grédà rí ní local government bàbá gbìyànjú ó ra 18 grédà ìyẹn katakata tá máa fi ń fa ilẹ̀ ó ra 18 ó rà fún gbogbo local government. ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan ló ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan torí 18 ní ìjọba ìbílẹ̀ tó wà lọ́wọ́. bẹ́ẹ̀ ni lọ́wọ́lọ́wọ́ mo ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí ti ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Ondo ó wà ní bí pé ó wà ní Ondo West ọjọ́ tí ẹnì kọ̀ọ̀kan bá ti nídìí ẹ̀ wọ́n wá síbẹ̀ wọ́n á gbà tó bá jẹ́ sí pé wọn ò pé àsìkò òjò láwa ẹ̀ so ó ṣòro láti sọ pé à ń gbé grédà sí ta ìyẹn katakata lọ sí oko bẹ́ẹ̀ ni o so ó rà fún gbogbo ìjọba ìbílẹ̀ méjèèjìdínlógún tó já sí wípé kò ṣẹlẹ̀ rí l'Ondo State yìí so òun la dẹ̀ ń lò káàkiri láti gírèdì láti ṣe tún ojú ọ̀nà àwọn oko ṣe káàkiri àti àárín ìgboro bẹ́ẹ̀ ni so àní gírèdà yẹn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ so adé dúpẹ́ lọ́wọ́ ìjọba Akérédolú pẹ̀lú irú ẹni tó tún jẹ́ gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Ondo yìí náà honourable Ebenezer Akíṣulúrẹ̀ so tó bá dẹ̀ ti grédà yẹn every time bá ti àgbé lọ àgrade ó kàn jẹ́ pé dísù ta fi ń bẹ́ẹ̀ ni ó ti wọ́n jù lásìkò yìí ṣùgbọ́n jù bẹ́ẹ̀ lọ ó sì ń tiraka sọ́tún sósì wọ́n dẹ̀ ń gbìyànjú bẹ́ẹ̀ ni ẹ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ owó tí ètò ìṣúná tí wọ́n ń tà ń pa wọlé nípa ètò ìṣúná àwọn àgbàlagbà kì í ṣe wọ́n ní ibi ká mọ̀ san wọ́n ní ọ̀pọ̀ èrò la máa ń rí níbi ká mọ̀ sanwó orí bẹ̀tẹ̀ bá gbọ́ pé ẹ wá gba nǹkan báyìí ẹ rí i pé gbogbo èèyàn lá tó yẹ pé ọ̀fẹ́ so àwọn èèyàn wa náà wọ́n gbìyànjú níwọ̀nba láti san owó orí ṣùgbọ́n kò tó so máa fi àsìkò yìí pàrọwà. Alhaji Bashiru ẹ jẹ́ ká sọ báyìí ṣé èyí tẹ́ ń gbìyànjú àti sọ ni pé àwọn ènìyàn aráàlú wọn ò kọbi ara sí àti máa sanwó orí àbí. wọn kọbi ara sí tó wọ́n ń gbìyànjú ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé wọn ò tiẹ̀ fẹ́ san rárá bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé Ọlọ́run kẹ́ wọn tán mọ̀ pé kínní yìí pé dandan ni pé ojúṣe wọn ni bẹ́ẹ̀ ni àwọn wọ̀nyẹn wọ́n ń ṣe. ìpalára wo ni àìkọbiara sí àti sanwó orí ìpalára wo ló wá mú bá ètò ìdàgbàsókè ìjọba ìbílẹ̀. tá a bá ti san owó orí àwọn ìpalára tó máa ń mú bá ìdàgbàsókè òun ni wípé kò ní sí agbára fún ìjọba
ìbílẹ̀ tó bẹ́ẹ̀ láti ṣe iṣẹ́ torí kíní kan wà tó máa ń pè ní allocation látọ̀dọ̀ federal government local government kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ló gba owó tiẹ̀ owó tó ń wọlé látòkè ó kéré jọjọ so a gbúdọ̀ múra sí kí àwa náà tún ní owó tá a máa pa ní abẹ́lé láti gbẹnu sókè káwá jẹ bẹ́ẹ̀ ni kó lè ṣiṣẹ́ papọ̀. ìyẹn ni pé ní kúkúrú èdè owó tó ń wọlé lábẹ́nú àbí lábẹ́lé nípa ti owó orí àtàwọn owó pẹ́pẹ̀pẹ́ tí ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn tó ń pa ìwọ̀ oòrùn tó ń pa kò fi bẹ́ẹ̀ tó nǹkan kan ó sì mú ìpalára bá ìdàgbàsókè iṣẹ́ ìlú ṣe bàbá wa Alhaji Bashiru Oluwole. ọ̀rẹ́ mi wọ́n fẹ́ kí àwọn àlejò wa ká pàrọwà sí àwọn tí kì í sanwó orí wọn tó jẹ́ pé wọ́n ń yọ tó bẹ́ẹ̀ nítorí pé tí wọ́n bá tó jẹ́ pé ìpalára kò ní máa dé bá nǹkan tí àwọn ìjọba ìbílẹ̀ wọ̀nyí ń ṣe ká pàrọwà sí àwọn èèyàn tó wà nílé. mo fi àsìkò yìí pàrọwà sí gbogbo àwọn èèyàn wa ṣẹ́rí tá bá sọ pé bóyá ìjọba ò kì í ṣe ìjọba ń gbìyànjú wọ́n ń ṣe ó ṣeé ṣe kó má dé gbogbo ibi tí ó yẹ kí ó dé pẹ̀lú allocation tí wọ́n ń gbà ṣùgbọ́n tí àwọn èèyàn wa bá tún san owó orí dáadáa gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe ní ìlú òyìnbó a máa ń gbọ́ pé tax tí wọ́n san bẹ̀ gẹ́gẹ́ bí owó orí pé ó pọ̀ gan bẹ́ẹ̀ lọ́dọ̀ wa ń bì à ń fi bẹ́ẹ̀ kọbi ara sí i so mo fi bìyàn lọ́nà bẹ àwọn ènìyàn wa kí wọ́n lè máa san ní agbára Ọlọ́run kẹ̀ bá bá ti ń san àǹfààní bẹ̀ Ọlọ́run ìjọba náà a tún máa dá padà fún wọn. Alhaji ẹ jẹ́ ká tọ̀ báyìí lórí ọ̀rọ̀ owó orí sísan yìí náà ni nítorí pé wọ́n ní bí o bá ti sówó bẹ́ẹ̀ bá kàn tiẹ̀ ní tó dáa bó bá lóyún nǹkan tó dáa sínú bí o bá ti sówó téèyàn fi ṣe irú èrò bẹ́ẹ̀ yóò máa gbénu onítọ̀hún ni àwa sì fẹ́ kí ìlú wa ó dàgbà sókè kí nǹkan mèremère kó máa farahàn kó máa jẹ jáde láìsí sówó dẹ̀ ní kò sí nǹkan téèyàn lè ṣe. ẹ̀yin ò rò wípé àìkọbẹ̀rẹ̀ sí àti máa sanwó orí bóyá ó lè jẹ́ pé àwọn ará ìlú náà ń wò pé bàbá kan tiẹ̀ san wọn ò ní darí owó náà sí tó yẹ kán fi ṣe nítorí pé ṣe máa pé gẹ́gẹ́ bí akọ̀ròyìn àtẹni tó ń kóròyìn jọ onírúurú làwọn máa ń gbọ́ ń gbòòrò ibi táwa máa ń rìn dé ó lè jẹ́ pé bóyá wọ́n ń rò pé bóyá ìjọba kan tó ti lọ o gbogbo owó tá a dá o owó orí tó wọlé o kò sí nǹkan tá a fi ṣe kò sí rí tá a rí gbogbo àwọn títì wa lórí kòtòkòtò kò sí nǹkan kan tá a rí kò sáǹfààní ìjọba àti bẹ́ẹ̀ táwọn èèyàn máa ń sọ ṣé ẹ̀yin rò pé ó pẹ̀lú nǹkan tó ń fà táwọn èèyàn tí wọ́n fi kọbi ara sí àti máa sanwó orí. ẹ ṣeun olóòtú ètò ṣe rí ìjọba àwọn ètò kan wà tíjọba máa ń ṣe tó já sí wípé kò ní jẹ́ direct bí mo ṣe lè tó kalẹ̀ ní tí ò ní kàn wá gbọ̀ngbọ̀n tó jẹ́ pé àbẹ̀ a máa fìlì ẹ̀ ókè kínní security báyìí ètò ààbò ṣe mọ̀ pé owó federal government ní ìjọba àpapọ̀ ṣùgbọ́n local government náà máa ní ìpín níbẹ̀ torí ó ní ìpàdé kọ̀ọ̀kan tá a máa ṣe ní oṣooṣù táwọn pè ní security and intelligence committee meeting so kò sí bí a ṣe lè pè wọ́n wá ṣó yẹ yí bẹ́ẹ̀ yẹn tí a ní bá wọn sọ̀rọ̀ díẹ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò ó bẹ̀rẹ̀ látòrí ọlọ́pàá civil defence immigration àwọn àmọ̀tẹ́kùn gbogbo wọn káàkiri ndla gbogbo àwọn yẹn pápátá à á pè wọ́n tábàdẹ̀ ní ìṣòro kan àbí ẹ wo lẹ́nu ọjọ́ mẹ́ta àlọ́kọ́ tọ́lẹ̀tì ìyẹn ilé ìgbọ̀nsẹ̀ fún àwọn àmọ̀tẹ́kùn lóńdó ṣáà pé àmọ̀tẹ́kùn tá a ṣe yẹn kò kàn wá bẹ̀yìn directly gbọ̀ngbọ̀n bẹ̀yìn directly inú wọn dùn wọn tún lè jẹ́ kí wọ́n ṣe iṣẹ́ dáadáa wọn ajára mọ́ṣẹ́ so àwọn owó kan wà tí ìjọba ẹ wo ní bridge kan wà ní wọn pè bẹ̀ ní lọ́nà litayẹ́ lọ́nà litayẹ́ lọ́nà ìgbèríko bẹ́ẹ̀ ni bridge gádà yẹn ó jẹ́ gádà tó jẹ́ pé tó tóbi gan ó ti dá Oǹdó àti àwọn tí wọ́n lọ sí ìgbèríko bírú Lájẹ́ Olúwa Gbékèlú Déjọyí ló mọ fẹ́ àwọn gbogbo káàkiri wọn yẹn lọ sí Gbìndó bẹ́ẹ̀ ni so orú yẹn sì á lọ bẹ̀
àlọ́ṣe gádà ńlá ni sórí yẹn ta ṣe ṣàwọn pé owó yẹn àti kí ni yẹn kò bá sàpò ẹnì kọ̀ọ̀kan bẹ́ẹ̀ àwọn ìlú rí tó jàǹfààní fún gbogbo wọn tí wọ́n wà tán lọ ibẹ̀ tí wọ́n dẹ̀ ń bọ̀ irú àwọn èrè oko wa wọ́n lè kó wá sí ilé. ẹ ṣeun Alhaji Bashiru Oluwole ẹ ti bá wa tàn mọ́lẹ̀ sí egun ibẹ̀ yẹn àwọn ará ilé wọn ti gbọ́ àwáwí onírúurú ìjọba ìbílẹ̀ wọn ṣe kankan wọn ṣe àwọn náà ti mọ̀ pé kì í ṣe ìjẹ̀bi yín ní tí ń wọlé sí àpò ìjọba ìbílẹ̀ òun náà lẹ́ ń gbìyànjú àti ná padà èyí ṣe pé bóyá ẹnìkan kó sápò bó ṣe ń wọlé náà lẹ́ ṣe ń ná fún ìgbáyé gbádùn àti ìdàgbàsókè ìlú ẹ ṣeun àmàrin yín bá tọ ẹ jẹ́ ká kúrò ní igun ibẹ̀ mo mọ̀ pé àwọn ètò wà lábẹ́nú tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ti ń pe àkíyèsí àwọn ènìyàn sí láti lè máa sanwó orí láti lè máa tẹpẹlẹ mọ́ owó orí ṣùgbọ́n irú àǹfààní kan gan tiẹ̀ lélẹ́yìí tí ẹ pé àwọn tí ń bọ̀ wá nílé wọ́n mọ rírì mo sì yẹ kán máa sanwó orí mo sì mọ̀ pé ẹ̀yin náà ẹ̀ tún lọ sórí rédíò àti lè máa báwọn èèyàn sọ pé ẹ wá sanwó orí o àtàwọn onírúurú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tẹ́ máa gbé kalẹ̀ láti lè ṣe kóríyá fáwọn èèyàn láti sanwó orí tó ẹ jẹ́ ká wá sáré lọ síbi pápápá torí àkókò wa lẹ́nu ọjọ́ bíi mélòó yìí lórí ètò yíyọ owó ìrànwọ́ kúrò lórí epo a rí pé ìjọba àpapọ̀ nínú ọgbọ́n ìmọ̀ àti òye wọ́n gbé àwọn ètò kan kalẹ̀ pé káyé lè dẹrùn kó lè dùn gbé fún pàápàá àwọn tó yẹ pé a lè sọ pé bóyá wọ́n jẹ́ ẹni tí ò rọ́wọ́ họrí tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ owó ayáwó kalẹ̀ àtàwọn nǹkan ẹnu jẹ àti nǹkan kan ìjọba àpapọ̀ ó gbé kalẹ̀ ó sì fi ránṣẹ́ sí ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan ìjọba ìpínlẹ̀ náà àwọn náà tún jòkó àwọn náà tún dàbí ọgbọ́n wọ́n tún fi ránṣẹ́ sí ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan bàbá wa Alhaji Bashiru Oluwole Bantoli ẹ jẹ́ ká pè kalẹ̀ tí ìjọba ìbílẹ̀ Ìwọ̀ Oòrùn níbi tẹ́yìn wá láti wá ṣojú fún àti láti ṣojú gbogbo ọmọ Nàìjíríà àtòwó lẹ gbé kalẹ̀ láti ṣe àti bó ló ṣe rí gan-an ṣé ètò náà ṣe ó kan gbogbo ọmọ tó yẹ kó kàn ọgbọ́n wo lẹ dá sí i ṣé kò sí kọ́nu kọ́ nípa ètò tí ẹ gbé kalẹ̀ yìí bó lè ṣe ṣe. ẹ ṣeun olóòtú ètò inú mi dùn ayọ̀ mi dẹ̀ kún ní èní pé odò yìí ni gbogbo lẹ́wà odò náà lẹ́dẹ̀ wà ẹ rí i pé kò sí awuyewuye lóńdó a rí local government lóńdó yìí tó jẹ́ pé àwọn kankan díẹ̀díẹ̀ tó ti ṣẹlẹ̀ níbẹ̀ kò ṣẹlẹ̀ lóńdó yìí. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ní àkókò tí ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ gbogbo àwọn tó jẹ́ gẹ́gẹ́ bí àgbà ẹgbẹ́ tó wà nù pátì lẹ́ni ní APC kọ́lọ́n kó dúró ti gbogbo wọn wọ́n dẹ̀ ti mú wọ́n ti ṣe ètò yẹn ní tòbí àti ìnùbí wọ́n á wò ó pé kíní yìí o wọ́n ní kó kankun fún àwọn ará ìlú wọ́n kọ́kọ́ wò wọ́n wo àwọn gbogbo Muslim community wọ́n yọ tiwọn sọ́tọ̀ wọ́n wo kan náà Christian Association of Nigeria wọ́n yọ tiwọn sọ́tọ̀ lábẹ́ ká yẹn àwọn churches owó àpọ̀ lọ bírú CAC bírú Redeem bírú Catholic onírúurú jọ tó pọ̀ lọ rẹpẹtẹ wọ́n dẹ̀ ṣe pè fún wọn ìsọ̀rí níjọba títí mọ́ṣáláṣí àpètè mọ́ṣáláṣí sọ́tọ̀ àpètè àwọn ìjọ sọ́tọ̀ then àwọn tó tún wá jẹ́ sí pé àwọn oníkọ́ṣẹ́ ọwọ́ ẹgbẹ́ bírú nata bírú àwọn tailor bírú àwọn hairdresser àtúnwá carpenter bricklayer ẹtún pè ní sọ̀rí. àtúnkọ gbogbo list orúkọ wọn yẹn lọ àtúnpè ní sọ̀rí so a rí pé ẹ tó wá ní òun ò kàn pé kò kàn indirectly ó kàn torí àwọn babaláwo àwọn oníṣẹ̀ǹbáyé táǹpẹ̀ ní traditionalist àwọn náà gbà tiwọn bẹ́ẹ̀ ni so tó o bá ní church kan tó lọ wà ní mọ́ṣáláṣí kan tí o lọ tó o bá lè lọ méjèèjì yẹn wàá ṣe àwálẹ́gbẹ́ tó ń ṣe lẹ́yìn yàtọ̀ sí yẹn náà gbogbo àwọn tó tún ṣe iṣẹ́ ọwọ́ wọ̀nyí gbogbo wọn náà tó tún ní churches tá ń lọ mọ́ṣáláṣí tá ń belong sí so akàwọn ní bí àṣìṣe nìyẹn kò dẹ̀ sí ariwo kò sí jà agbé ètò náà kalẹ̀ kódà gan àwọn àkàndá a fún wọn. àti ẹ̀sìn ń bọ̀ níbi tàkàndá a fẹ́ kí yẹn kó tiẹ̀ dúró lójú láyè kan ni bàbá wa àlejò wa Alhaji Bashiru a máa ń gbọ́ kínní kan ń fẹ́ kẹ́ bá wa tàn mọ́lẹ̀ sí ni
àwọn kan ni wọ́n ní ẹ tọwọ́ òṣèlú díẹ̀ bọ̀ sóòótọ́ ni. àti nítorí ní tá a gbọ́ ni o ìdí nìyí tá a fi gbé yín wá sórí ètò Kẹ́lẹ́ Bàbá Àtàmọ́lẹ̀ sí àwọn kan ní ẹ tọwọ́ òṣèlú bọ̀ pé àwọn ẹgbẹ́ kan báyìí ó fi sọ́dọ̀ àwọn ẹgbẹ́ kan kò sí nǹkan kan tán rí ara wọn ni wọ́n fi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé ẹ tọwọ́ ẹgbẹ́ kọ́ lò. àti ọwọ́ ẹgbẹ́ bọ̀ nígbà mo ti dárúkọ bá ṣe ṣe díẹ̀díẹ̀ ṣe tí wàá rí àwọn ìlú kọ̀ọ̀kan bí ìlú ṣe wà like Ìgbédó like Lajẹ àwọn ìgbèríko wọn yẹn like odò Shida axis like gbogbo ẹ̀ náà la tún kó ráìsì sí tó dẹ̀ já sí wípé a sọ pé ìwọ ni PDP o ìwọ ni bẹ́ẹ̀ ni ẹni tí àtọwọ́ òṣèlú bọ̀ àtọwọ́ òṣèlú bọ̀ so àwọn agbègbè tá a pín sí yẹn òun kálukú náà níwọ̀nba díẹ̀ ọkọ̀ ẹ̀ worú ọkọ̀ ẹ̀ jẹ́ kí n sọ ẹ̀dá rìdìmù àbí sẹ̀lẹ̀ òṣèlú wo lẹ́mọ̀ ìpò wà nínú sẹ̀lẹ̀ kò sí lóṣèlú bẹ́ẹ̀ tọ́lọ́fẹ́ mọ́ bẹ́ẹ̀ adọ̀ ìpẹ́ tó jẹ́ gẹ́gẹ́ bí adarí wọn ẹgbàá o bẹ́ẹ̀ ni so báyìí ṣe nìyẹn kò sọ́wọ́ òṣèlú mẹ́rin rárá ó ní ò jẹ́ kó sí wàhálà níbí. ẹ kú làákàyè ká wá sórí ọ̀rẹ́ mi fẹ́ bèrè nípa tàwa àkàndá àbí. bẹ́ẹ̀ni ẹ ṣeun bàbá nínú tí àwa àkàndá mọ̀ ẹ́ pé àwa ni ó jà bí ẹni pé kò rọ́wọ́ orí jù láàárín àwùjọ báwo lẹ ṣe ti wọ́n dé pé àwọn eegun tiwa ló fẹ́ pọ̀ jù níbẹ̀. ẹ ṣeun ẹnu yóò ní pa yín ṣe rí àwọn tí à ń pè ní àkàndá èèyàn bíi tiwa náà ni wọ́n àwọn gan-an la ń pè ní ẹni tí orí ṣàdá orí ló ṣàwọn dá orí ṣàdá tí wọ́n ní àlébù lára so àwa ti jòkó a ti rí i pé àwọn tí orí ṣàdá yẹn o tí wọ́n ní àlébù lára tó yẹ pé wọ́n ní àwọn tí ó bá kù díẹ̀ káàtó a mọ̀ pé bóyá tí ò fi bẹ́ẹ̀ lápá tí ò lápá onípèníjà àti ṣeṣẹ́ sáré sókè sáré òbíyá ká sọ pé àwọn àkàndá yẹn ó ṣe kókó pé ká lè ṣe tiwọn ká ṣe dáadáa àdúrà tá a dẹ̀ ń gbà ní pé kí mi tún máa bọ̀ ká tún lè tọ́jú àwọn àkàndá dáadáa. níbi tẹ́ ẹ dín yẹn bàbá ẹ ṣeun a tún gbọ́ wípé ìpele àkọ́kọ́ ni lòun lè ṣe pé ó dàbí pé ó ti máa kù ìpele méjì tàbí mẹ́ta báwo lè ṣe ń ṣe lé tó jẹ́ pé àwọn tó kù díẹ̀ káàtó tó lè jẹ́ pé díẹ̀díẹ̀ tó kàn wọ́n nísìnyí á lè tún kàn wọ́n tó pọ̀ nígbà tó bá yá. ní agbára Ọlọ́run kọ́lọ́run dẹ̀mí gbogbo wa sí tí nǹkan míì bá ti tún dé kọ́lọ́run kó ṣe nírọ̀rùn fún wa bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bàbá dáadáa ni bàbá jẹ́ bàbá dẹ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí àwọn èèyàn lórílẹ̀‐èdè bẹ́ẹ̀ ni òun máa fi àsìkò pàrọwà sáwọn èèyàn pé kájẹ́ ká ní sùúrù díẹ̀ fún by time tó bá máa lo bí àwọn mínísítà tó ń yàn tó bá máa lo bí oṣù mẹ́fà ẹ lọ wo nǹkan tí tó máa ṣẹlẹ̀ so à ń fi dá yín lójú wípé tí nǹkan mi. iṣẹ́ rẹ̀ fi ń dá lójú àwọn ọmọ Nàìjíríà. à ń fi dá ọmọ Nàìjíríà lójú wípé ní ìjọba tiwa ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Oǹdó yìí o tí nǹkan mi bá ti wá àwọn àkàndá àwọn opó àwọn arúgbó àti àwọn arúgbó bẹ́ẹ̀ ni gbogbo wọn pátápátá lágbọ́ Ọlọ́run òun la máa take care títí wọn á tún gbé pẹ́ẹ́lí sí. ẹ ṣeun Alhaji Bashiru Oluwole ẹ ṣe wọn á fẹ́ béèrè ìbéèrè yìí ẹ ti mẹ́nuba ọ̀rọ̀ tàkàndá nípa ti pínpín àwọn àǹfààní àti èrè jẹ ti owó ìrànwọ́ lórí epo tó yàtọ̀ sí ìtẹnujẹ tí ṣètò fún àwọn àkàndá àtàwọn aráàlú lápapọ̀ àwọn àkàndá tẹ́ bá wò dáadáa àti sáré káàkiri láti wá jíjẹ mímu ó dàbẹ̀ ni pé ó lera díẹ̀ àwọn àkàndá kan wà wọ́n ti kẹ́kọ̀ọ́ wọ́n kàwé èmi ti gboyè wọn ò níṣẹ́ àwọn àkàndá kan wà àwọn ti kọ́ṣẹ́ gbọ́n ò rẹ́ni ra irinṣẹ́ fún wọn àwọn àkàndá kan tiẹ̀ wà àwọn fẹ́ kọ́ṣẹ́ wọ́n fẹ́ kàwé wọn sì rẹ́ni ràn wọ́n lọ́wọ́ kí ni ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Oǹdó níbi tẹ́yìn wà kí ni ìgbésẹ̀ tẹ́ ń gbé àwọn àmójútó wo lẹ̀ ń mójútó ǹjẹ́ tiẹ̀ ní àkókò tẹ́ fi máa ń bá irú àwọn
ènìyàn wọ́n ń jẹ́ ní àkókò tẹ́ fi máa ń bá wọn ṣèpàdé tẹ́ fi máa ń bá wọn sọ̀rọ̀ láti gbà wọ́n níyànjú torí pé ìdí tó jẹ́ ká ń sọ ni pé àwa ní gbogbo ọ̀nà à ń fẹ́ pé kí àwa àkàndá ká má máa ṣàgbé káàkiri gẹ́gẹ́ bí àpẹẹrẹ bẹ́ẹ̀ ẹ̀rú dẹ́dẹ́ báyẹn ẹgbà dẹ́dẹ́ ojú yín dá ojú yín rẹwà ẹ wá ní patí tẹ́ ẹ pè ẹni àpèjẹ tẹ́ ẹ pè tí àwọn ọlọ́lá àwọn èèyàn jàǹkànjàǹkàn tí wọ́n sì jòkó tí wọ́n ń bọ̀ ńbẹ̀ káwárí àwọn àkàndá kankan wá kó èkísà sára ká máa tọ ojú aago káàkiri ṣé àmọ́ pé inú yóò ní fi bẹ́ẹ̀ dùn tẹ́ bá rí irú nǹkan bẹ́ẹ̀ àtàwọn àlejò yín ṣùgbọ́n yín tó máa ń fa lọ́pọ̀lọpọ̀ ìgbà ni pé àwọn àkàndá tẹ́ ẹ̀ rí àtijọ́ àti mọ́dọ̀gún lọ́dẹ fún wọn kó má sì di pé ìyàwó jòkó sínú ilé kékeré bí máa wà lu olúwẹ̀ pa ìlẹ̀ fi ilé ọ̀pọ̀lọpọ̀ tó fi máa ń jáde sójú aago káàkiri ìgbésẹ̀ wo lẹ wá ń gbé láti jẹ́ kí ayé ó rọrùn fún irú àwọn èèyàn bẹ́ẹ̀ láti lè níṣẹ́ ọwọ́ láti lè kẹ́kọ̀ọ́ láti lè kàwé àti láti lè dúró gẹ́gẹ́ bí ènìyàn láàrin ìlú. ẹ ṣeun ẹnu yóò ní pa yín ṣe rí àwọn tá à ń pè ní àkàndá gbogbo wa làkàndá o. bẹ́ẹ̀ni lọ́nà kan àbí kejì. bẹ́ẹ̀ni òun la ṣe ń kò dé sí fámìlì tó wà ká fi Ondo iṣẹ́ sample ká sọ pé èèyàn 2 million wà ń bè ó kéré tán 300 á ṣe àkàndá nínú 300 yẹn kò sí fámìlì kọ̀ọ̀kan tí ò ní wà tí ò ní ní ìbáṣe àbí kejì pẹ̀lú àkàndá tó wà lóńdó yìí kátà tẹ̀ ń pè ní àkàndá yìí náà ẹ rí i pé sọ pé tí àkàndá bá wà bóyá irú ẹni tí ò lápá tọ́dọ̀ ń da tí ò tó kádàrá pé kò lápá látọ̀run wá sọ pé táwa fẹ́ pín sí a sọ pé ó yẹ ká pín ní pé ó rọ bẹ́ẹ̀ a sọ pé arọ àti pé àti ká mọ́ra wa pé arọ so ti yẹ bẹ́ẹ̀ yẹn irú afọ́jú báyìí ó yẹ ká sọ pé wò fọ́jú àbí wò fọ́jú ṣùgbọ́n a sọ pé afọ́jú àtúpè papọ̀ mọ́ra wa náà àtúpè mọ́ra wa so gbogbo wa pátápátá la belong sí family yẹn à ń ṣe program kan lọ́jọ́ kan nígbà Ramadan a wà ní town hall tí Alhaji Lágbàjì tó máa ń ṣe yẹn wèrè kan wá ń kọjá lọ so fi àwa grip gbogbo wa torí pé ó mú gidani bẹ́ẹ̀ ni ó mú gidani lójú ibi ẹgbẹ́ títí rẹ̀ ládẹ̀ tí ṣe program yẹn ó mú gidani àwọn wò pé àwọn rútú tí so ó àṣà àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kọjá lọ Alhaji Lágbàjì wá sọ pé ó ní bọ́lá ṣe kádàrá tiẹ̀ lásìkò yìí nìyẹn ó ní kọ́lọ́ òun mú lára dá so ó wà ní ẹni bá rí wèrè ó ní kó má yọ òun nítorí pé ẹni tí ò bá tí kú kò ní mọ orúkú tí ó pa òun èèyàn lè gbéra ẹni lápá tó lẹ́sẹ̀ lẹ́ni ó lè gbéra kó lóun rìnrìn àjò pa tó lásìlẹ̀ tápá bá ká tẹ́sẹ̀ òun náà ti di àkàndá nìyẹn so òun yẹ kí sọ pé gbogbo wa àkàndá ni wa so ní mo nímọ̀ wípé àwọn anílé ìwé àkàndá dáadáa anílọ́wọ̀ anílákùrẹ́ aníníkàrẹ́ aníní òkègbó níbí so ní agbára Ọlọ́run because mo dẹ̀ ń gbọ́ pé àwọn kọ̀ọ̀kan náà ti múra níbi nǹkan tí actually ṣe pé lọ́wọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta àti kúrò ní council tí ó ti yẹ ibẹ̀ yẹn ṣùgbọ́n a sì ní ààyè àti àǹfààní àti agbára láti sọ wípé nǹkan báyìí òun ni à ń wá ní ọ̀dọ̀ tiwa torí àwọn àkàndá gẹ́gẹ́ bí mo ṣe sọ pé ara wa òun ni ara yìí kan náà ni gbogbo wa so ni pé irú Ondo yìí lágbára Ọlọ́run ó yẹ kí a nílé ìwé ṣẹ́rí gbogbo àkàndá tá à ń sọ yìí ẹni tó jẹ́ pé Ládéyẹmí bíi ṣẹ́yìn pé àwọn àkàndá náà wà ń bẹ̀ tán kàwé tán kẹ́kọ̀ọ́ ń bẹ̀ Ládéyẹmí so irú yẹn máa fi àsìkò tún pàrọwà kò kàn dandan pé ó jẹ́jọba private àwọn aládàáni àwọn oní individual àti kọ̀ọ̀kan so bẹ́ẹ̀ni tọ́lọ́hún fún ní agbára ká lè ní ilé ìwé aládàáni tó jẹ́ pé ti àkàndá wọ́n á lè rí àyè àti kọ́ ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ níbẹ̀. mímí kò nígbà tó ń jẹ́ gómìnà à ń pè ní tripartite funding program funded program rather so ìjọba àjọ àgbáyé tán pè ní World Bank ìpínlẹ̀ Ondo àti àwa àkàndá ó wà níyẹ̀tú kò jìnnà púpọ̀ wọ́n pè ní skill acquisition center special one ni láti ìgbà tá a ti dálẹ̀ tó ti ń lọ bí ọdún bíi 8 sí 10 sẹ́yìn ó wá kó wọn nǹkan kan tó yẹ ká mójútó ń bẹ̀ gẹ́gẹ́ bí àyíká agbègbè láti ìgbà náà a lè parí ẹ̀ àwọn ẹ̀rọ tá a sì fi ń kọ́ṣẹ́
àwọn ẹ̀rọ máṣíìnì ìránṣọ eléyìí tí ń kóṣọ eléyìí tí wọ́n fi ń gẹrun eléyìí tí ń ṣerun lọ́ṣọ̀ọ́ àtàwọn onírúurú ó wà níbẹ̀ láti gbà náà ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Oǹdó wọn ò bá wa dá sí dàbí alára gbogbo àsìkò tá à ń lọ tí ọ̀rẹ́ mi náà tiẹ̀ lọ gẹ́gẹ́ bí akọ̀wé ńgbà náà pé kán bá wa dá sí kò sí nǹkan dàbí alára bí afẹ́fẹ́ àsìkò ìparọ́wà sí kẹ́ bá wa sọ fún wọn kán lè bá wa fojú àánú wo bẹ̀ torí tíbẹ̀ bá ń ṣiṣẹ́ dáadáa tó bá gbéra sọ á jẹ́ àǹfààní ribiribi fún àwọn èèyàn wa láti lọ kọ́ṣẹ́ ọwọ́ àti ó lè máa mú owó wọlé pàápàá fún àwọn àkàndá tá a wà ní agbègbè yìí mo fẹ́ kẹ́ bá wa fàsìkò yìí kẹ́ bá wa fi parọ́wà. ẹ ṣeun lórí ọ̀rọ̀ tí ẹ sọ wọ́n ní ayé àtijọ́ òun náà sọ pé ẹni tí ò sí nílé òun ní ewúrẹ́ tó ń bí olùkọ́ ayé ìsìn ẹ gbọ́ pé kò bí rárá ni o kò bí rárá kò bí nìyẹn. so èmi sì ń rí i pé akitiyan yín àwọn àkàndá lórí ibẹ̀ yẹn wípé kò tí tó bẹ́ẹ̀ ni àwọn bàbá dẹ̀ máa ń sọ pé wọ́n ní kò fún mi rárá wọ́n lòun là á jà sí kì í ṣe pé ó fún mi pé kò tó tẹ̀ ń sọ imú mọ́ bẹ̀ ẹ ṣe dálẹ̀ báyìí mo ṣe wà rántí wà lápò tún bẹ́ẹ̀ ni dáadáa ní ilé ẹ̀tún so ẹ̀yin fúnra yín ẹ gbé ìgbésẹ̀ tó láàkín mo dẹ̀ mọ̀ pé ní agbára Ọlọ́run ibẹ̀ yẹn ó máa ṣe é ṣe tábàdẹ̀ ti kúrò ní stúdíò yìí mo jẹ́ ẹni one of bí ẹnu bí ọjọ́ mẹ́ta ẹ pè mí a lọ wo bẹ̀ wọ́n fi dá ọmọ Nàìjíríà lọ́wọ́ a lọ bẹ̀ a lọ wo bẹ̀ a dẹ̀ wo nǹkan tí a lè ṣe sí yàtọ̀ sí ìjọba èmi màá tún gbé iṣẹ́ yẹn rù àti mọ́ṣáláṣí àti ṣọ́ọ̀ṣì tó wà ní Oǹdó yìí o pé ẹ jẹ́ ká wá nǹkan kan ẹ wo gbà kan náà wọ́n kàn sọ fún wa wípé ní prison yard nílé correctional center wípé kúndé ẹ̀ka tó bẹ̀ pé wọ́n nídìí bóyá oògùn bíi paracetamol bí ọmọ kankan bí wọ́n kàn mú dẹ̀ pé tí Alhaji Lágbàjì sọ fún un ní kí la lè ṣe sí àwọn ará bíi òun náà wọ́n yàn sí wà ń bẹ̀ o ọwọ́ kan mú sáré pé èèyàn kan á dẹ̀ lọ́bẹ̀ omi tí wọn ò ní ó ṣe bá olù fún wọn níbẹ̀ ó dẹ̀ pàwọ́ ẹ̀ ó tún ra oògùn fún wọn bàtà tó kúrò mẹ́ àtúnlọ ti àwọn obìnrin náà àtúnlọ kó oògùn fún wọn níbẹ̀ tó yẹ yín bẹ́ẹ̀ yẹn so ẹ̀yin náà ẹ̀ ní sinmi ẹ̀ ní jókòó ni ẹ gbọ́ pé àìjẹ́ sinmi lóògùn alẹ́ onígbà tó jẹ́ pé òun sinmi kọ́ olówó lára òun pé olóyà ó tẹ̀sí mẹ́sẹ̀jì òfẹ́ tíráàbù olóṣìun dé gáràjì pàtó ò jẹ́ pé òun sinmi ẹ̀yin náà ní sinmi ni. yes sir ẹ ṣé bàbá Alhaji. ẹ gbádùn wa yàtọ̀ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlejò lálàgbà lónìí nínú yàrá agbára yìí ní orí ètò Ara Yin Ni Wa ẹ má gbàgbé Kaftan TV Yorùbá tí ń ṣàfojúsùn ayé tó rẹwà níbẹ̀ náà la kalẹ̀ sí tá a ti ń tàkùrọ̀sọ pẹ̀lú Alhaji Bashiru Oluwole Pantoli tó wá láti ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Oǹdó ọ̀gá àgbà àtẹ̀lé ọ̀gá àgbà pàápàá ni wọ́n jẹ́ ní iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Oǹdó àti pàápàá ní ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Oǹdó níbi tí Ọlọ́run nìkan máa wà lásìkò yìí àti ń béèrè ìbéèrè lọ́wọ́ wọn lórí irú wọn náà sì mọ̀ pé wọ́n ti ń dá wa lóhùn lọ́kàn èjì tọ pé tó di pé a fi àdàgbà ètò tònírọ̀ bàbá wa Alhaji Bashiru Oluwole tábàníkà máa kàyé ní èjì ẹ̀ta ẹ̀rin a rí i pé nílùú wa lóde òní àti pàápàá ní agbègbè tí a wà yìí àwọn nǹkan kan máa ń ṣẹlẹ̀ tó lè dàbẹ́ ni pé ó kù díẹ̀ káàtó wọ́n fẹ́ bèrè lọ́wọ́ yín gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn tó yẹ pé ẹ jẹ́ àgbà nílùú Oǹdó ẹ ti mẹ́nu balẹ̀ kan gbọ́n fẹ́kẹ́ tó tàn mọ́lẹ̀ sí díẹ̀ ìwà olè ó máa ń wọ́pọ̀ ó ń di lemọ́lemọ́ gẹ́gẹ́ bí àpẹẹrẹ irú àdúgbò tèmi ń gbé báyìí pàkàn tiẹ̀ wà tó yẹ pé àwọn kan tiẹ̀ wá wọ́n fẹ́ gba tójú wíńdò wọlé nígbà tó hàn sí wá ráyè láti wọlé nígbà tí àwọn ìyá tó ń gbé nílé tó ń pariwo olè 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 ẹ̀rọ tó ń ṣe wọ́n sì wá ṣe kíni wọ́n wá sáná wájú sínú ilé pé kàkà kí eku má jẹ ṣèṣe o wọ́n fi ṣàwádànù. ìgbésẹ̀ wo níjọba ìbílẹ̀ ìwọ̀ Oǹdó tó ń gbé nípa olè lọ́tún olè lọ́sẹ̀ àti pé wọ́n ti ń fipá ṣe gbogbo nǹkan nígboro. ẹ ṣeun olóòtú ètò ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Oǹdó àwọn ìgbésẹ̀ tí a gbé tẹ́ bá rí nígbà kan tí wàhálà ń ṣẹlẹ̀ ní pé wọ́n pààyàn lọ́tún wọ́n pààyàn lọ́sì
ẹ̀rí pé Ondo mọ̀ ti ó yàtọ̀ abẹ́rẹ́ ó tún yàtọ̀. àti mo fẹ́ fẹ́lẹ́ ìkún náà àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn ìgbà kan wọ́n pọ̀ wọ́n ti rọlẹ̀ díẹ̀ báyìí kẹ́kẹ́ tún bá kàn mọ́lẹ̀ sí náà. so nígbà yẹn ẹ gbọ́ pé wọ́n ti pààyàn kan bí o ẹ tí wọ́n pa yẹn àwọn náà kejì wọn á fẹ́ lọ gbẹ̀san wọ́n pa méjì àwọn tó tún fẹ́ gbẹ̀san wọ́n tún pa bí mẹ́ta káàkiri àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé lóńdó yìí o kò sí wọ̀nyẹn mọ́ so ní àsìkò yẹn ìtú tí ìjọba ìbílẹ̀ tó pa lásìkò yẹn kò kéré a dẹ̀ ń gbìyànjú wípé lóòrèkóòrè à ń pe àwọn ẹ wo ìgbà tí tàwa ti fẹ́ ṣe Ògún ọdún tá a máa ń ṣe lóńdó bí ẹ ṣàgùn ẹ ṣe déédéé tó bá ti kú bí ọ̀sẹ̀ méjì ìjọba ìbílẹ̀ Ondo àti pé gbogbo wọn yóò tún wọn yẹn bẹ́ẹ̀ ni àwọn àmọ̀ wọn group by group ní sọ̀rí àdẹ̀ tí bá wọn ṣe meeting kan tó bá dẹ̀ yẹ kí ìjọba ìbílẹ̀ ṣe fún wọn àti ṣe fún wọn so àárọ̀ tó wá àwọn apájá àwọn apèkégbè wọn nígbà tí a bá ti ṣe yẹn tí a ti kíp wọn bí sí. ó dẹ̀ ti tán. ìjọba tó wà ní jọ́sìn odò ṣídà wọ́n wà mẹ́ wọ́n ti ń pa wọn yẹn náà pa lọ. ẹ ti mú tí wọ́n fún wọn. àwọn tó wà ní agbègbè òkè wọ́n ti ń pa tiwọn lọ. àwọn tó wà ní Dìṣí ẹ ti pa tiwọn lọ. àwọn yóò ṣó ti yẹ ibẹ̀ yẹn àwọn tó wà lọ́kà. ọkàn wa wá balẹ̀. ọkàn wa balẹ̀ àti decentralize wọn wọ́n máa ṣe fàájì wọn lọ. then nípa ọ̀rọ̀ iṣẹ́ ṣe rí àtàwọn fẹ́ tọrọ wa jẹ́ kọ̀ǹpútà ayé kọ̀ǹpútà yìí ó ti iṣẹ́ tí èèyàn ogún ṣe tẹ́lẹ̀ ó dé èèyàn mẹ́ta méjì péré. so máa ń rọ àwọn ọ̀dọ́ wa irú èmi sìn gẹ́gẹ́ bí mo ṣe wà yìí iṣẹ́ ọ̀gbìn tí mo ṣe mo lóko kòkó tó pọ̀ mo lóko nǹkan ọ̀pẹ tó pọ̀ nínú ọdún yìí tòmátòsì tí mo tà lóńdó kì í ṣọ̀rọ̀ 3 million naira mo supply wọn lọ́jà tomatoes rich tomato improved variety mo supply wọn lọ́jà so kí àwọn youth wa iṣẹ́ ìjọba tá à ń lé kiri kò fi bẹ́ẹ̀ sí mọ́ àfẹni tó bá jẹ́ pé ó ní oore ọ̀fẹ́ torí iṣẹ́ ìjọba ń gan kọ́lọ́ kó ṣàánú wa ni o. èlò la ń gbà bẹ́ẹ̀. bet tí ẹ wo gbogbo ìgbèríko wa youth mélòó ló wà bẹ́ẹ̀. kò sí mọ́. kò ságbẹ̀ mọ́. tẹ bá rí mi lórí ọ̀kadà ọlọ́kadà lẹ́mọ̀ pè mí lọ́nà oko. nígbà tẹ bá di kàkàtà ìdìbò yes máa wọ ọrẹ bùtù mi. ẹ sì máa ń tẹ́ ìtòrí ẹ̀ ń ṣe. mú wọn kan tó wọlé torí ẹ̀ ṣe. torí ọjọ́ ọ̀la oko. so iṣẹ́ ìjọba yẹn ò fi bẹ́ẹ̀ sí mọ́ bẹ́ẹ̀ ó tọ̀ ọ̀rọ̀ ni ṣùgbọ́n bẹ́ẹ̀ tó kóró lójú wọn kan. mo ń fi àrìsìkò pàrọwà sí àwọn youth Ondo like Káyọ̀dé a máa gbọ́ mi báyìí the president Ondo Ekimogun youth congress ó wá sí oko mi wá fojú gán ní ẹ̀ ó sì kó àwọn èrò wá lọ́jọ́ yẹn tó nǹkan tèmi fẹ́ máa ṣe nìyẹn kí n kọ́ wọn kí n kọ́ wọn wá tòmátò lọ́wọ́ kì í ṣẹ́gbẹ́ kòkó kì í ṣẹ́gbẹ́ obì kí wọ́n wá kájẹ́ kí n kọ́ wọn tẹ́ bá dé oko tòmátò sí mi tẹ́ bá débẹ̀ á wù yín mi ò kàn ní opportunity àti ṣe kúrò ní fídíò kẹ́ máa wù báyìí á wù yín ẹ̀ máa pé yes iṣẹ́ iṣẹ́ ilẹ̀ wa tó kọ́ wọn YouTube wa kí wọ́n kí ṣe gbogbo wọn ló lè ṣoko bẹ́ẹ̀ kan èyí tó bá fẹ́ rẹ́dà sí kókó kánòkù ní iṣẹ́ ọwọ́ ẹ̀ dání mo ń kó canopy mo ní share rentals olùgbàbà tó lè lọ tomato lè lọ sí mo ló kó ọ̀pẹ mo ló kó gbogbo mo ló kó tomato mo ṣiṣẹ́ ìjọba à ń ṣòṣèlú náà díẹ̀ díẹ̀ níwọ̀nba agbára wa gbé. tí ó kọ́ ṣàdìmọ̀ àwọn olóńgbò ọ̀nà gbogbo ọ̀nà. láyéláyé ẹ wò pé láyéláyé bá gbà níbi tí bá gbà níbi tí ọ̀pọ̀lọpọ̀ máa ń sí. lọ́wọ́ báyìí mo ti harvest tomato sí tán tí ó yẹ ibẹ̀ yẹn mo ti gbé ẹ̀wà síbẹ̀ ẹ̀wà kẹ̀wọ́ tó máa ń bù ilẹ̀ nílẹ̀ yàtọ̀ bí tẹ́ ń sọ ní bẹ́ẹ̀ ni tòsí wa bíbá yìí nílẹ̀ yàtọ̀ ní. Alhaji Bashiru Oluwole pantoli adúpẹ́ pé a pè ní ẹ̀sìn wa jẹ́ wa láìpẹ́ láì jìnnà tún padà bọ̀ sórí ètò nítorí àwọn ẹgbẹ́ nǹkan tẹ́ ẹ mẹ́nuba tí iṣẹ́ ọ̀gbìn gangan a fẹ́ padà síbẹ̀ ìyẹn gan-an ètò bóyá ọ̀sẹ̀ méjì láti sọ ní nígbà tá a bá padà síbẹ̀ torí pé iṣẹ́ ọ̀gbìn àwọn èèyàn tí wọ́n ti darí kó bẹ́ẹ̀ tí ó sì jẹ́ kórìí bẹ́ẹ̀ wọ́n sì sọ pé ìlú tí ò bá sí iṣẹ́ ọ̀gbìn. Speaker Ondo State House of Assembly Honourable Olamide Landmark nígbà tó ń wo fídíò tó ń wo gbogbo tomatoes tí mo gbìn ó ló fẹ́ wá bẹ̀ ní ọjọ́ Ògún gangan tásá Ògún yẹn ó kúrò mbẹ̀ ní dédé aago méjì ó wá sínú fáàmù mi ó wá fíṣítì fáàmù yẹn Speaker Ondo State House of Assembly. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo tọ́lọ́run ti ṣe fún yín kò ní bàjẹ́ bí a pè yín pẹ̀sì wá jẹ́ wa náà Ọlọ́run pọ̀ yín lé bàbá wa ẹ ṣeun ẹ bá wa kí àwọn aráalé ẹ bá wa kí
chairman local government alága wa àti gbogbo àwọn òṣèpá pátá ẹ bá wa kí wọn a gbọ́ pé ẹ ti yẹ bá fúngbà díẹ̀ láìpẹ́ láì jìnnà ibi gíga lọ́lọ́run mú yín lọ ilé ìtọ́lọ́run sì ṣe fún yín lẹ́ẹ̀kan sí kò ní bàjẹ́ ẹ bá wa kí àwọn ọmọ mi wa ẹ bá wa kí gbogbo àwọn ọmọ ẹ bá wa kí gbogbo àwọn ọ̀dọ́ pátápátá pé kí wọ́n jọ̀ọ́ wọ́n máa fi ẹ̀rọ kọ́ máa fi ṣe bí ìgboro ṣe ní lóòótọ́ ó dàbẹ̀ ni pé nǹkan ó dàbẹ̀ ni pé ó ṣe díẹ̀ gbọ́n mo mọ̀ pé lágbára lọ́wọ́ bó ti wù kó rí nísinsìnyí láìpẹ́ láìjìnà ìgboro ń pọ̀ dàbọ̀ wá dùn ká máa gbàdúrà ká sì máa retí pé Ọlọ́run ó ṣe gbogbo ẹ̀ fún wa tọ́ Ara Yin Ni Wa ètò tòní ó tún lọ bí kókó lónìí a fẹ́ máa ṣe kí ni a fẹ́ máa fi àdàgbà ètò tòní rọ̀ torí pé àlákòókò mọ́ tọ́ ọ̀rẹ́ mi ò jẹ́ ká máa dágbére lórí ètò tòní. ẹ mọ̀ ṣeun akínyín bàbá wa ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ fún oore ọ̀fẹ́ tí Ọlọ́run fún yín tó sì fún wa àpò yín ẹ sì jẹ́ wa Ọlọ́run á máa jẹ́ yín bí ẹ ṣe ń gbàdúrà sọ́lọ́run ẹ bá wa sọ fún Ọlọ́run torí pé Alhaji ní ẹ sì mọ igun tẹ bá ṣe máa bọ́ lọ́run sọ̀rọ̀ ẹ bá wa sọ fún Ọlọ́run pé kó ṣàánú fáwọn àkàndá yìí torí pé kò lápá kò lẹ́sẹ̀ ní wá kó ṣàánú ẹ̀yin náà ẹ máa rántí wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan Ọlọ́run náà á máa rántí yín sà ẹ ṣé bàbá mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ti ń gbọ́ látẹ̀ẹ̀kan ojú tẹ́ fi wò wá kò ní di nǹkan tó máa máa náwó sí o orúkọ tèmi ò tí ì yí padà Olatuja Charles lórúkọ tèmi abẹnugan fún gbogbo àwọn àkàndá tìlé toko ṣùgbọ́n tó bá ní nǹkan kan tàbí ní tẹ́ fẹ́ sọ lórí ètò tàbí tẹ́ fẹ́ ran nǹkan nú àwọn àkàndá lọ tàbí oníkan tẹ́ fẹ́ ṣe lórí ètò tàbí ẹ fẹ́ gbà wá lálejò ẹ pè 081 63 59 06 44 tàbí 090 57 15 50 75 ó dọ̀sẹ̀ tó ń bọ̀ ká tó pàdé. wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti ṣètò tòní ẹ̀ẹ́dúnyàn ṣe wọn lọ́fẹ̀ẹ́ ṣe wọn yín tẹ̀ wá náà tẹ̀ sí gbọ́ wa àdúpẹ́ lọ́wọ́ yín àwa ni ó máa wá ẹ̀yin náà láà máa bá láṣẹ Èdùmàrè àdúpẹ́ lọ́wọ́ bàbá wa alága ìkànnì Kaftan TV káàkiri gbogbo àgbáyé ọmọọba Adébáyọ̀ Adéwọlé bàbá ẹ máa ṣeun tẹ fàyè ń gbà wá bákan náà ní ká máa dúpẹ́ lọ́wọ́ bí wa iléeṣẹ́ yìí ọ̀gbẹ́ni Stephen Adéwálé ẹ ṣeun ọ̀rẹ́ wa dáadáa àwọn engineers gbogbo akínyìn engineer Fubara Dédé engineer Ṣọlá àti gbogbo engineer tó kù akínyìn o gbogbo àwọn tí bẹ lẹ́nu lóró akínyìn dẹ́rẹ́bà gbogbo akínyìn o ẹ ṣeun ẹ kú ìfẹ́ wa gbogbo àkàndá akí ẹ̀yin náà ẹ kú fọmọ ènìyàn ṣe lágbára Ọlọ́run ẹ má jà káwọn gbéra ẹ jẹ́ ká wà kan ṣe ẹ má jà máa ṣàgbé ẹ̀yin ò pọn wa lé ó máa ń bù yàn kú ni Ọlọ́run ṣe ọ̀nà jíjẹ mímu wa ní ìrọ̀rùn tó orúkọ tèmi ò tí padà o Samuel Ibukun ọmọ bàbá tí jọlá ṣe lórúkọ tí mò ń jẹ òkò tó rọ yín rèé o mo gbàdúrà pé ayọ̀lá fi yín sí lónìí àpàdàbà yín lọ́mọjọ láyọ̀ àtàlàáfíà ṣùgbọ́n bí mo ti máa wí fún yín gbogbo ìgbà ẹ má jẹ́ àgbàgbé ẹ jẹ́ ká máa gba lẹ́sìn lọ́dọ̀ ikú ó dàbọ̀. òkè làtí òró ń gbé ẹyẹkẹyẹ ní tẹnu bọlẹ̀ jẹun òkè téńté lóṣùmàrè ti ń ṣẹ̀sọ́ ibi gíga là ń bá kíkanjú ibi tó le là ń bọ́ ọmọkùnrin òkè ìdànrè ilé àṣà tó kún fún ọ̀pọ̀lọpọ̀ ìtàn ohun ìṣẹ̀ǹbáyé níbi tí a ti rí ojúbọ òòṣà omi àpáàrà ojú ẹsẹ̀ agbógun àfihàn owó àtijọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìrìn àjò sí òkè ìdànrè jẹ́ ọ̀tàlélẹ́gbẹ̀ta àtẹ̀gùn ǹjẹ́ ẹ tilẹ̀ mọ̀ pé ìdànrè aládé ohun àtọ́sìn ni wọ́n jọ kúrò lókè ìdànrè ìwọ̀nyí àtàwọn ọ̀pọ̀lọpọ̀ ohun tó yẹ kẹ́ ẹ mọ̀ iléeṣẹ́ Kaftan TV Yorùbá ti ṣàkójọpọ̀ wọn pẹ̀lú ọdún Òrósùn fún ìwòran yín ó ń bọ̀ lórí ìkànnì Kaftan TV Yorùbá nìkan Òrósùn Festival ẹ kú ojú lọ́nà ẹ̀.